ẹ wá wò ó ọkùnrin tó ń gbowó fáwọn afẹ̀míṣòfò fún odidi ọdún mẹ́ta láti ọdún 2022 títí di 2025 rélùwéè tó ń lọ láti Àbújá sí Kaduna kò ṣiṣẹ́. Wọ́n gbé àwọn rélùwéè náà kalẹ̀ wọ́n sì dí gbogbo ọ̀nà náà pinpin. Bẹ́ẹ̀ ọdún 2016 ní ààrẹ Muhammadu Buhari ṣí ọ̀nà rélùwéè tuntun náà tí wọ́n sì ra ọkọ̀ ojú irin tuntun sí i pé yóò máa kó èrò Àbújá lọ sí Kaduna àti Kaduna lọ sí Àbújá. Àfi bó ṣe ṣiṣẹ́ fún ọdún 5 àti oṣù díẹ̀ tí ìjàmbá ṣẹlẹ̀ tí ọkọ̀ náà kò sì lè rìn fún odidi ọdún 3 gbáko torí nínú oṣù kẹwàá ọdún 2025 yìí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ padà. Bẹ́ẹ̀ ni ìjàmbá tó ṣẹlẹ̀ náà kì í ṣe àmútọ̀runwá, ìjàmbá àwọn èèyàn ni. Ọjọ́ burúkú lọ́jọ́ náà nínú oṣù kẹta ọdún 2022 ọjọ́ 28 oṣù náà ni. Àwọn afẹ̀míṣòfò ni wọ́n kọlu rélùwéè náà lọ́nà níbi tí ìyẹn ti ń sáré lọ lẹ́lẹ́. Ọjọ́ burúkú kan ní dédé aago 6 ni ọkọ̀ ojú irin náà gbéra nílùú Àbújá. Àwọn tí wọ́n wọkọ̀ náà sì ti mọ̀ pé tó bá ti di aago 6 gẹ́rẹ́ lálẹ́ yóò já àwọn sílẹ̀ ní ibùdókọ̀ Rìgásà ní Kaduna níbẹ̀ tí kálukú àwọn yóò sì gba ibi tó bá fẹ́ gbà lọ. Àmọ́ láàárín méjì ọ̀nà ní gúdúgbẹ̀ já. Tóhun tẹ́nìkan kò ronú ṣẹlẹ̀ lágbede méjì ọ̀nà, ìṣẹ̀lẹ̀ aburú ni. Àwọn afẹ̀míṣòfò ni wọ́n bẹ́ lu títì lójijì ní abúlé Kàtárí ni wọ́n bá da gbogbo nǹkan rú. Bọ́ǹbù ni wọ́n kọ́ jù lu rélùwéè náà. Bọ́ǹbù méjì ni wọ́n jù léraléra, ìyẹn ló sì kọ́ da rélùwéè náà rú ló bá yẹ̀gẹ̀rẹ̀ lójú irin ó sì dúró pìí. Nígbà náà làwọn ẹrú ikú yìí dé tìbọntìbọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí da ìbọn bo gbogbo ọkọ̀ náà pẹ̀lú àwọn èrò tó jẹ́ pé 30 péré ni wọ́n dín lẹ́gbẹ̀rún kan 970. Àkọlùkọgbà náà burú gan ni. Kíá ni wọ́n ti pa èèyàn 10 tí ogunlọ́gọ̀ sì farapa. Kò sẹ́ni tó rírú ẹ̀ rí ní Nàìjíríà pé káwọn jàǹdùkú ṣe bẹ́ẹ̀ kọlu odidi rélùwéè kí wọ́n dá wọn ní ìdágìrì tààrà kí wọ́n pa àyàn títí kí wọ́n sì jí àwọn tó kù gbé lọ. Ohun tó tiẹ̀ dá wàhálà sílẹ̀ ni pé wọn kò mọ̀ bóyá àwọn ajínigbé lásán ni àbí àwọn afẹ̀míṣòfò. Ó pẹ́ kí wọ́n tó mọ̀ pé àwọn afẹ̀míṣòfò ló dàpọ̀ mọ́ àwọn ajínigbé. Àwọn afẹ̀míṣòfò kan tí wọ́n ń pè ní Al-Qaeda ẹ̀ka wọn ló dàpọ̀ mọ́ àwọn Boko Haram pẹ̀lú àwọn kan tí wọ́n ń pè ní Ansaru ni wọ́n bá dá wàhálà rẹpẹtẹ tí apá ìjọba kò ká sọ́rùn wọn. Báwo ni wọ́n ti fẹ́ ṣe èyí? Níbo la ó gbé yìí gbà? Ariwo tí kálukú ń pa nìyẹn. Èyí tó burú níbẹ̀ ni pé wọ́n jí àwọn èèyàn rẹpẹtẹ kó lọ. Àwọn èèyàn tí wọ́n lé ní 300 dáadáa. Wọ́n kó wọn wọnú ìgbẹ́, kò sẹ́ni tó mọ ibi tí wọ́n wà tàbí bí wọ́n ti lè wá wọn jáde. Nígbà náà lórúkọ ọkùnrin kan tí wọ́n ń pè ní Tọ́kọ̀ Mámú yìí yọ jáde. Kò sẹ́ni tó mọ Màmú. Ohun tí wọ́n kọ́kọ́ gbọ́ náà ni pé oníròyìn kan tó ń tẹ ìwé ìròyìn Desert Herald jáde ni. Wọ́n ní ọkùnrin náà mọ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí, ó sì lè ṣètò bí wọn yóò ti yọ àwọn tí wọ́n jí kó wọ̀nyí jáde. Ohun tí àwọn èèyàn ò mọ̀ nígbà náà ni pé kì í ṣe ìjọba ló bẹ Màmú yìí lọ́wọ́ iṣẹ́ tó ń ṣe. Òun kàn jáde pé òun fẹ́ ran ìjọba lọ́wọ́ àti àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jí kó ni. Màmú bẹ̀rẹ̀ sí bá mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé yìí sọ̀rọ̀. Ó sì ń sọ iye tí àwọn afẹ̀míṣòfò yìí fẹ́ gbà tí wọn yóò fi tú àwọn èèyàn wọn tí wọ́n gbé náà sílẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń dárúkọ owó rẹpẹtẹ fún wọn. Bẹ́ẹ̀ níjọba ìgbà náà lábẹ́ Muhammadu Buhari ní àwọn ń wá ọ̀nà tí àwọn yóò fi kó àwọn èèyàn wọ̀nyí jáde tí àwọn náà sì ń sanwó. Lọ́rọ̀ kan, Màmú ń gbowó lọ́wọ́ àwọn ẹbí àwọn tí wọ́n ń jí gbé. Ó ń gbowó lọ́wọ́ ìjọba. Wọ́n sì bẹ̀rẹ̀ sí tú àwọn èèyàn náà sílẹ̀ níkọ̀ọ̀kan. Bí ó ti ń gbowó lọ́wọ́ ẹbí àwọn tí wọ́n jí gbé yìí, bẹ́ẹ̀ ni wọ́n ń tú wọn sílẹ̀ níkọ̀ọ̀kan. Wọ́n sì gbowó náà lọ́pọ̀lọpọ̀ títí débi tí wọ́n fi gba owó tó pọ̀ gan lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí tí wọ́n wá ń fi àwọn èèyàn wọn sílẹ̀ níkọ̀ọ̀kan. Àmọ́ bí wọ́n ti ń gbowó yìí, bẹ́ẹ̀ ni ìjọba ń ṣọ́ alárinà wọn, ìyẹn Màmú tó ń bá wọn gbowó tí wọ́n sì ń wò bóyá iṣẹ́ àánú ló ń ṣe lóòótọ́ tàbí iṣẹ́ ajé ló ń ṣe. Nígbẹ̀yìn, àṣírí Màmú tú sí àwọn agbófinró wọ̀nyí lọ́wọ́. Nígbà náà ni wọ́n rí i pé kì í ṣe iṣẹ́ àánú ló ń ṣe o, pé agbódegbà gidi fáwọn ajínigbé wọ̀nyí ni.
wọ́n tọpinpin ẹ̀ dáadáa wọ́n sì rí i pé ọ̀gá àwọn afẹ̀míṣòfò yìí kó mílíọ̀nù lọ́nà 50 kan fún Màmú pé kó gbà kó kọ́kọ́ kó ìyẹn dání bí owó iṣẹ́ tiẹ̀ yóò sì tún gbà sí tó bá yá. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Màmú ń bá àwọn ajínigbé wọ̀nyí sọ, èyí tó fi hàn pé kì í ṣe pé kò mọ̀ wọ́n, gbogbo wọn ló mọ̀ dáadáa tó sì mọ bí wọ́n ti ń ṣe iṣẹ́ wọn, àti pé kì í ṣe pé òun àti àwọn èèyàn náà ṣẹ̀ṣẹ̀ mọ́ra pàápàá, wọ́n ti mọ́ra tipẹ́ wọ́n sì ti jọ ń ṣe tipẹ́tipẹ́. Nígbà náà ni àṣírí tú pé tọkọ Màmú yìí, òun àti Muhammad Yusuf tó jẹ́ aṣáájú Boko Haram àti olùdásílẹ̀ ìjọ náà, wọ́n jọ jẹ́ ọmọ àdúgbò kan náà ni. Nígbà tí wọ́n sì pa Yusuf ní 2009, Màmú yìí wà nínú àwọn tí wọ́n fẹ́ gbẹ̀san ikú tó pa ọkùnrin náà. Ó sì mọ bí wọ́n ṣe fi ọ̀kan nínú àwọn èèyàn Yusuf ṣe olórí tuntun. Òun ni oníròyìn kan ṣoṣo náà tó rí ṣèkàráù tó gba ipò lọ́wọ́ Yusuf bá sọ̀rọ̀. Lásìkò náà ni wọ́n sì gbá òun náà mú tí wọ́n tì í mọ́lé ní 2010. Wọ́n tún tì í mọ́lé ní 2013 pé ó ran àwọn Boko Haram lọ́wọ́. Àmọ́ kò sẹ́ni tó mọ̀ pé Màmú yìí ló ti padà wá di àràbà tó ń ṣètò ìtúsílẹ̀ fáwọn táwọn afẹ̀míṣòfò kọlù rélùwéè tí wọ́n wọ̀ ní ọdún 2022. Ṣùgbọ́n nítorí pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ ló ń rí bẹ́ẹ̀, tí òun fúnra ẹ̀ sì ń kìlọ̀ fáwọn èèyàn àwọn tí wọ́n jí gbé tí wọ́n wà nígbèkùn pé kí wọ́n má bá ìjọba sọ̀rọ̀, òun ni kí wọ́n máa wá bá. Àwọn tó bá sì bá tó jẹ́ pé wọn yóò rí àwọn èèyàn wọn tú sílẹ̀ ṣáá ni. Àwọn agbófinró bẹ̀rẹ̀ sí wádìí òun náà, wọ́n sì rí pé ọ̀rọ̀ ẹ̀ òun ṣe mí òun gbà mí ni, pé kò sì sí bí èèyàn ti ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbani. Àwọn agbófinró orílẹ̀-èdè Egypt ni wọ́n bá àwọn agbófinró Nàìjíríà mú Màmú nígbà tí ó lóun lọ sí Umrah pẹ̀lú ìyàwó 2 àtọmọ. Ọjọ́ 7 oṣù kẹsàn-án ọdún 2022 náà ni wọ́n mú, ìyẹn oṣù kẹfà lẹ́yìn tí àwọn afẹ̀míṣòfò ti dá rélùwéè náà lọ́nà tí wọ́n sì ti ń béèrè fún oríṣiríṣi nǹkan láti tú àwọn tí wọ́n wà ní ìgbèkùn wọn sílẹ̀. Ẹ̀sùn tí wọ́n fi kan Màmú náà ni pé ó ń ran àwọn afẹ̀míṣòfò lọ́wọ́, ó ń gba owó lọ́wọ́ wọn, ó sì ń bá wọn kó owó pamọ́. Bí wọ́n ti mú un ní Cairo yìí ni wọ́n sáré dá a padà sí Nàìjíríà. Ọwọ́ àwọn DSS ti Nàìjíríà ló sì bọ́ sí. Àwọn ni wọ́n pàdé ẹ̀ ní pápá ọkọ̀ òfurufú Aminu Kano ti ìlú Kano. Láti ìgbà náà ló sì ti wà lọ́dọ̀ àwọn DSS yìí kó tó di pé ẹjọ́ ẹ̀ bẹ̀rẹ̀ pẹrẹwu lóṣù yìí. Níbi ẹjọ́ yìí ni àṣírí ti tú síta pé kì í ṣe ìjọba ló rán Màmú níṣẹ́, àti pé ó mọ̀ọ́mọ̀ yẹra fún kọmitì tí ìjọba gbé dìde láti wá àwọn tí wọ́n jí gbé lọ náà rí kí wọ́n lè gbà wọ́n sílẹ̀ kí wọ́n sì dá wọn padà fún àwọn èèyàn wọn. Èyí ni wọ́n ṣe gbé kọmitì jáde pé kí kọmitì náà ṣiṣẹ́ tí wọ́n sì fi olórí àwọn olórogún gbogbo ṣe alága kọmitì ọ̀hún. Ṣùgbọ́n Màmú yìí yẹra fún kọmitì wọn, ó sì ń dá iṣẹ́ tirẹ̀ ṣe ni. Ó ní òun lòun lè bá àwọn jàǹdùkú yìí sọ̀rọ̀, òun ló sì ń bá wọn sọ̀rọ̀ lóòótọ́, tó ń gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n wà nígbèkùn tó sì ń kó fún àwọn afẹ̀míṣòfò wọ̀nyí. Níbi ẹjọ́ yìí ni àwọn DSS ti wá fi ìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo owó tí àwọn afẹ̀míṣòfò yìí gbà lásìkò náà, Màmú ló bá wọn gbà o, òun ló sì ń kó owó náà fún wọn. Ọ̀pọ̀ owó náà ló sì jẹ́ láti inú àkáǹtì ẹ̀ ló ti ń lọ sọ́dọ̀ àwọn ajínigbé. Wọ́n ní èyí tó wá fi hàn pé iṣẹ́ náà mówó wọlé gidi fún un ni pé yàtọ̀ sí 50 mílíọ̀nù tó fojú hàn pé ó bọ́ sí àkáǹtì ẹ̀, ọkùnrin náà bẹ̀rẹ̀ sí í ya àwọn ayé kan tí kò jẹ́ tẹ́lẹ̀ rí. Wọ́n ló bẹ̀rẹ̀ sí í ra mọ́tò olówó ńláńlá, bẹ́ẹ̀ ló sì ń lọ sí ìrìn àjò ilẹ̀ òkèèrè bí ẹni pé kì í ṣe owó ló ń ná lọ. Wọ́n ní lẹ́yìn tí wọ́n kọlu rélùwéè náà lọ́nà Kaduna yìí, níṣe ni ayé tọkọ Màmú yí padà tó di pé ó bẹ̀rẹ̀ sí jẹ ayé àwọn olówó gidi tó jẹ́ bó bá ti ń kó ìyàwó lọ sí hajj, bẹ́ẹ̀ náà ló ń kó wọn lọ sí umrah àti àwọn orílẹ̀-èdè míì káàkiri. Àwọn DSS ni wọ́n wádìí ẹ̀ débẹ̀ ni o. Gbogbo ọ̀rọ̀ tó sọ náà ló sì wà lọ́wọ́ àwọn. Gbogbo ọ̀nà tó tọ̀ tí owó náà fi bọ́ sí i lápò làwọn náà ti rí i. Àti bó ṣe jẹ́ àwọn afẹ̀míṣòfò yìí kò gbójúlé ẹlòmíì ju òun Màmú lọ. Àkọsílẹ̀ gbogbo ohun tó sì bá wọn ṣe ló wà lọ́wọ́ àwọn. Pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe fún Màmú, wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afẹ̀míṣòfò tí wọ́n kọlu rélùwéè yìí mú.
ìyẹn lọ́dún 2024. ọjọ́ kejì oṣù karùn-ún ọdún náà làwọn ọlọ́pàá kéde pé àwọn ti rí ọ̀gá àwọn pátá mú, ìyẹn ọ̀gá àwọn afẹ̀míṣòfò ọ̀hún tí wọ́n dá rélùwéè lọ́nà, àti pé òun ni yóò ṣètò bí àwọn yóò ṣe rí àwọn tó kù mú. bẹ́ẹ̀ ló ṣe pé nípasẹ̀ màmú yìí ni wọ́n ti ń rí gbogbo àwọn afẹ̀míṣòfò tí wọ́n kọlu rélùwéè tọ̀nà Kaduna ọ̀hún. bí wọ́n ti wá gbé màmú lọ sílé ẹjọ́ yìí tí àṣírí oríṣiríṣi sì ń tú, ohun tí àwọn èèyàn ń fọkàn sí ni pé ìdájọ́ tí wọ́n bá ṣe fún ọkùnrin náà yóò fi ibi tí Nàìjíríà yìí ń lọ lórí ọ̀rọ̀ àwọn ajínigbé àti àwọn afẹ̀míṣòfò yìí hàn, nítorí ẹni tí wọ́n mú yìí ọ̀kan pàtàkì nínú àwọn olùrànlọ́wọ́ àwọn ajínigbé ni. Yẹmí Ògúnjọbí ló yẹ ọ̀rọ̀ ọkùnrin màmú yìí wò. Ọláyíwọlá alága ló bá kà á fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.